ẹ̀yin ènìyàn wa. ọpẹ́ o Elédùmarè ṣeun o. Ọba Onígbẹ̀sì tìlú Ìgbẹ̀sì nípínlẹ̀ Kwara níjọba ìbílẹ̀ Ìfẹ́lódù tí àwọn ajínigbé tí wọ́n jí gbé ní ọ̀sẹ̀ tó kọjá wọ́n ti gba ìtúsílẹ̀ ní àhámọ́ àwọn agbésùmọ̀mí o. Freedom at last o. Wọ́n ti gba ìtúsílẹ̀ o. ẹ̀yin ènìyàn wa, ìròyìn náà lẹ bá wa ń wò tí a ti gbé síta lórí Àṣàkẹ́ TV News yẹn. Ọba Onígbẹ̀sì tìlú Ìgbẹ̀sì Kwara, Ọba Moses Oyinlóye ti gba ìtúsílẹ̀ ní àhámọ́ àwọn agbésùmọ̀mí lẹ́ni ọjọ́ 27 oṣù kẹjọ 2026 ní ìròyìn yẹn ni ó tẹ̀ wá lọ́wọ́ tí adẹ̀gbé síta wípé Ọba Onígbẹ̀sì o wọ́n ti gba ìtúsílẹ̀. Brọ́dà wa iná ẹ rí i pé bí wọ́n ṣe ń dunnú, ọmọ Kwara náà ni wọ́n, bí wọ́n ṣe gbé ìròyìn yẹn náà síta náà nìyẹn tínú wọn ń dùn wípé ọpẹ́ o, òdìdí ọba aládé, orí adé kì í sùn ta la gbọ́. Àìmọye orí adé báyìí tó ti kú sí àhámọ́ àwọn agbésùmọ̀mí, ṣùgbọ́n orí kó ọba yìí yọ o. Wọ́n ti gba ìtúsílẹ̀ o. Wọ́n ní pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹlẹ́ṣọ́ ààbò vigilante, forest guide, àwọn military, gẹ́gẹ́ bí ohun tí brọ́dà yìí sọ, màá fi ohun sí náà ẹ gbọ́ látẹnu wọn. ẹ̀yin ènìyàn wa, bá a máa kọ síbẹ̀ pé a dúpẹ́ wípé ọba yóò kú sí àhámọ́ àwọn agbésùmọ̀mí tó jí wọn gbé o. Bákan náà ni ọwọ́ tẹ̀ wọ́n o, odidi àwọn géńdé Ọlọ́run 10, àwọn àgbàlagbà ọkùnrin 10 ni ọwọ́ tẹ̀ ní ìlú Ṣakí àti Ìṣẹ́yìn. Ní Ṣakí, Ìṣẹ́yìn ni ọwọ́ ti tẹ àwọn ọkùnrin 10 àgbàlagbà níbi tí wọ́n ti ń fi orí èèyàn jóògùn owó, tí wọ́n náà wọ́n ń ṣe àjò àṣírí bíbò, wọ́n dẹ̀ ka orí mọ́ wọn lọ́wọ́. Ọwọ́ àwọn ọlọ́pàá ló tẹ̀ wọ́n, àwọn náà lẹ bá wa ń wò, yá fi ohùn sí kẹ́ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. Wọ́n náà wọ́n fẹ́ ṣe àṣírí bíbò, lẹ fi orí èèyàn ń ṣe. Ẹ wo, tí ọwọ́ bá ti bà wọ́n báyìí, ẹ já lọ máa ẹ fi wọ́n jófin. Ẹ fi wọ́n jófin. Tẹ́ ẹ bá máa fi wọ́n jófin, irú ìwà àbàjẹ́ báyìí kò ní kúrò nínú ìlú o. Jẹ́ ká fi ohùn sí ẹ̀yin ni wọ́n kẹ́ bá wa gbọ́ bí wọ́n ṣe fi Ọba Onígbẹ̀sì sílẹ̀ o. Ọpẹ́ o. Congratulations, Ọba Onígbẹ̀sì ti dé. To God, glory be to God. Ẹ bá wa kí àwọn forest guard. A pariwo wípé kí Ọba Onígbẹ̀sì kí wọ́n rí freedom. We are not ready to pay a dime and we don't pay a dime. Congratulations to us. Ọba Onígbẹ̀sì is back. The forest guard, the soldiers and vigilante. Thank you, thank you, thank you, thank you, thank you, thank you. Thank you, Kwara State government. Ọba Onígbẹ̀sì ti gain freedom. Thank God, thank God, thank God. We win, we win, we win, we win. Alhamdulillah. Alhamdulillah Rabbil Alamin, Alhamdulillah Rabbil Alamin. Ẹ wo gbogbo ẹ̀yin tẹ́ lè náwó sáwọn forest guard, ẹ náwó sí wọn, ẹ náwó sí wọn, ẹ náwó sí sójà tó wà ní Kwara State, ẹ náwó sáwọn vigilante. I'm so happy, I'm happy. Ọba Onígbẹ̀sì is back, Baba is back, Baba is back, Baba is back, Baba is back. ẹ̀yin ènìyàn wa, ọ̀nà lẹ bá wa gbọ́ lẹ́nu brọ́dà wa yìí nìyẹn náà pé Ọba Onígbẹ̀sì tìlú Ìgbẹ̀sì nípínlẹ̀ Kwara wọ́n ti gba ìtúsílẹ̀ ní àhámọ́ àwọn agbésùmọ̀mí o. Tẹ́ ẹ bá lọ sórí Àṣàkẹ́ TV News náà, ìròyìn náà ó ti wà ńbẹ̀. Ẹ rí ìròyìn yẹn kà náà ní ẹ̀kúnrẹ́rẹ́ wípé ọba ti gba ìtúsílẹ̀ o. Àdúpẹ́. ẹ̀yin ènìyàn wa, ẹ wo fọ́nrán yìí. Àwọn 10 tí ọwọ́ bà ní ìlú Ṣakí àti Ìṣẹ́yìn tí wọ́n fi ẹran ènìyàn, orí ènìyàn tí wọ́n fi ń jóògùn, tí wọ́n fi ń ṣe oògùn àṣírí bíbò. Wàhálà lélẹ́yìí o. Kẹ́ máa fi ẹran èèyàn kẹ́ sọ pé ẹ fi ń jóògùn. Ẹ jẹ́ ká fi ohùn sí kẹ́ bá wa tẹ́tí sílẹ̀ bí wọ́n ṣe ń sọ. Bí wọ́n ṣe ń sọ àtorúkọ wọn, wọ́n máa dárúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan pẹ̀lú iṣẹ́ burúkú tí wọ́n jókòó sáàárín ìlú tí wọ́n ń ṣe. Eléyìí ó lágbára. Tí ọwọ́ bá ti bà wọ́n báyìí, ẹ ṣáà máa fi wọ́n jófin. Ẹ máa fi wọ́n jófin torí irú ìwà burúkú wọ̀nyí kò ní dẹ́kun. Àwọn tọ́wọ́ bá ti bà, tẹ́ ẹ bá ti mú wọn, nǹkan tẹ́ ẹ bá ṣe fún wọn yẹn ló máa kọ́ àwọn tó kù náà lọ́gbọ́n. Òun ló máa dí ìwà burúkú kù nínú ìlú. Ṣùgbọ́n tẹ́ ẹ bá fọwọ́ ra wọn lórí tí wọ́n ń gba ìtúsílẹ̀, ó yá wọn lọ gba béèlì wọn. Ọ̀rọ̀ Ràmọ́nù tó gé ọmọlọ́mọ Afúsá ní Kwara báyìí, wọ́n náà fún ní ẹ̀wọ̀n gbére. Àkókò àmọ́ ibi tí wọ́n padà parí ẹ̀ sí. Ẹ máa yanjú wọn kúrò lẹ́ẹ̀kan ni kó lè kọ́ àwọn èèyàn burúkú bíi titi wọn náà kó kọ́ wọn lọ́gbọ́n. Jẹ́ ká fi ohùn sí kẹ́ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. ọ̀nà bo ni mo ní ọ̀nà báyìí ni bàbá ní wọn bá ní tò àmì kíní kan ọ́fíìsì àbí kí wọ́n pè mí. Gbọ́ ìbò wọn ní ọ̀dà tí bá ti dé ibi tá à ń lọ ń gbé ìbò láì lọ sùkú
bí wọ́n ṣe gbé masínì nìyí nígbà táwọn iwájú dẹ̀ báyìí wọ́n sọ mí náà ọkọ̀ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lẹ́sẹ̀. so ogun àgbàtẹ́ fẹ́ ṣe ló gbé yín débi báyìí. òun ló gbé mi dé báyìí o. tí lọ́dọ̀ rẹ̀ pé ohun tí ṣèṣìn lélẹ́yìí jẹ́ ó ṣèṣìn ni o irú eléyìí ò ní wáyé mọ́ o tó bá tó ṣẹlẹ̀ báyìí kò sí kankan mọ́ àtàmọ́tẹ́lá ìlì kedere ni o. The 10 suspects here were arrested on the 1st of August 2026 to allegedly to have been in possession of unlawful possession of fresh parts suspected to be human parts. They were arrested at different locations within Oyo State. Some were arrested in Iseyin, while others were arrested at Shaki. Nurudeen Ganiyu. Kí ló gbé yín débi báyìí? Ohun tó gbé mi débi ni pé mo lo kíní ogun eré yẹn mo fi ṣe bí àṣejẹ lẹ́yìn ó parí náà ló gbé mi débi. Wọ́n lé àṣírí bíbò ní iṣẹ́ fún láti bí ọdún méjì kò sí nǹkan kan ayé mi kàn tó rán dáhùn sí ni kò sí kankan tí ń jẹ́ bẹ́ẹ̀ rárá. Níbo lẹ ti rí orí tẹ́ lò? Ẹni tó fún mi gan ohun tó kọlù iná ìfẹ́ kọkọlù mo fi pàtì bí ó yá yí lórí ni bí ògógóró náà lórí ìpadà sàn lé mọ́ ni láti gbà yẹn náà òun náà kẹ́ ń fi rírìn kìíní kò àti gbà tẹ́mi náà ti wá lù bí ọdún méjì sẹ́yìn yẹn kò sí yàtọ̀ kankan láàrin rẹ̀. Ẹ tí ì dáhùn question mi. Yes, sir. Orí tẹ́ ń lò. Yes, sir. Ibo lẹ ti máa ń rí? Náà mo sọ pé ẹni tó fún mi ìlà òun náà ló fún mi ní títí níbẹ̀ ń gbà yẹn láti bí ọdún méjì sẹ́yìn gbà ni láti gbà tó sì ti fún mi tó sì ti di pé òun náà ti bóyá ògógóró ló yí lórí bákan ni tí mo ti lò tí mi náà ti wáyé mi kàn rán dáhùn ni kò sí kókó kan mo fi padà pàtì pé tó ajẹ́sí pé kíní yìí tí wọ́n sọ kò sí kankan bẹ́ẹ̀ irọ́ gbu níjẹ́ bẹ́ẹ̀ èèyàn kẹ́ tó máa bá yá ara yẹn jẹ́ ni. Okay, so iṣẹ́ wo lẹ ń ṣe? Àáfàá ni ṣùgbọ́n mo ti padà di àgbẹ̀ padà láti bí ọdún méjì mò ń dáko mò ń sàn ọdún mo sì ń wá pẹ̀rẹ̀. Okay, ẹ wá lẹ fẹ́ lówó. nígbà tí wọ́n láṣìírí bíbò ní ṣiṣẹ́ fún bá ń tò kémi náà dán wo àṣírọ́ gbu níjẹ́ bẹ́ẹ̀ kò sí àṣírí bíbò kẹ́kẹ́ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ìyẹn kẹ́ dìdákúdá ni. Báwo lẹ ṣe wá di ara àgọ́ ọlọ́pàá? mo rí kọ ọ́fíìsà monitoring ìhùn kódà kò bí ó kọ wá wọn láwọn gba nọ́mbà mi lọ́wọ́ ẹnìkan pé àwọn fẹ́ bẹ̀ mí ní iṣẹ́ kan wọ́n ní irú iṣẹ́ wo ni ìṣùmọ̀ ẹni tí ń sọ̀rọ̀ wọ́n bá ní pé látọ̀yọ́ ni pé láti Ìbàdàn wọn ṣe ti pé bàtà wọn ti wà lọ́yọ̀ báyìí pé àwọn ra epo pé ṣùgbọ́n ilé epo yẹn ń dà wọ́n láàmú kankan kí làwọn lè ṣe sí i tí kò fi ní máa da àwọn láàmú mọ́ wọ́n ní wáyà ká ṣe ètùtù àwọn àgbà èmi kàn sọ bẹ́ẹ̀ fún wọn jọ ni wọ́n bá sẹ́ndì wọ́n ní èlò ní káwọn wá mú wá mo ní ẹ fún mi ní 15,000 nígbà tí wọ́n ṣe wọ́n lẹ́ 15,000 jẹ́ 1,015. 15,000. nígbà tí wọ́n sì ṣetán ní àwọn ti náwó àwọn ọ̀lágbára ilé ni wípé 10,000 làwọn ò rí wọ́n sì ní kò sí wàhálà wọ́n sẹ́ndì rẹ̀ wọ́n á wò pé ẹni tí ọmọ mi rí ti rírí tó sẹ́ndì 10,000 sí mi èmi sì ń bẹnu okóńjọ́ ni wọ́n bá ní ọ̀dà tó bá di aago 2 láàárọ̀ ìsẹ́yìn mo ń gbé ìsẹ́yìn mo wà ẹ máa bọ̀ wá wọ́n níbo làwọn ti bá mi mọ́ ní pàdé yín lọ́jọ́ ọba nísẹ́yìn nígbà tí ìsìn ní kíní kan bá nígbà tí ilé ọmọ tó ń pè mí pẹ̀tò àwọn ti dé sẹ́yìn o bá lọ pàdé wọn lọ́jà nígbà tí ń de ọjà wọ́n ní ọ̀nà bo ni mo ní ọ̀nà báyìí ni bàbá ní ọba ní tò àmì kíní kan ọ́fíìsì àbí kí wọ́n pè mí ń gbọ́ ìbò wọ́n ní ọ̀dà tí bá ti dé ibi tá à ń lọ ń gbé ìbò láì lọ sùkú bí wọ́n ṣe gbé masínì nìyí nígbà táwọn iwájú dẹ̀ báyìí wọ́n sọ mí náà ọkọ̀ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lẹ́sẹ̀. So ogun àgbàtẹ́ fẹ́ ṣe ló gbé yín débi báyìí. òun ló gbé mi dé báyìí o. tí lọ́dọ̀ náà pé ohun tí ṣèṣìn lélẹ́yìí jẹ́ ó ṣèṣìn ni o irú eléyìí ò ní wáyé mọ́ o tó bá tó ṣẹlẹ̀ báyìí kò sí kankan mọ́ àtàmọ́tẹ́lá ìlì kedere ni o. Ismail Abdullah. Kí ló gbé yín débi? Mo fi egun ẹ̀ ṣe àṣejẹ onígbín 3. Ẹ fi egungun èèyàn ṣe àṣejẹ onígbín 3. Ibo lẹ ti rí egungun? Ó ti tó bí ọdún 4 tí ẹnìkan fún mi ẹnìyẹn ló ní tí mo bá lò wípé ó máa ń ṣe ó dẹ̀ kọ́ mi ní ohun tí màá fi ṣe. So ẹ ti wá fi ṣe talẹ̀ wá fi ti àwọn bíi mélòó lẹ ti fi ṣe àṣejẹ fún? Mi fi ṣe fẹ́ni ẹ̀kan o mo lọ mo sì ra ìgbín 3 mo sì ṣe é jẹ fúnra mi. Ok, ogun kí ni? Wọ́n ní oògùn pé ọmọ àánú wa àwúre ni mi ò dẹ̀ rí nǹkan kan láti ọdún 4. Iṣẹ́ wo lẹ ń ṣe? Mo ń kọ́ ọmọ kí o. So ṣẹ́yìn ti rí i pé àwọn èèyàn ń lorú nǹkan báyẹn rí wọ́n dẹ̀ dolówó ni? Mi ì rí o ẹ mọ̀ pé. Orúkọ mi ni Wàsíù Tìjání.
báwo ni ẹ ṣe di ará àgọ́ ọlọ́pàá? Nurudeen Abdulgani ni wọ́n mú, òun ló mú wọn wá sọ́dọ̀ mi nígbà tó ní wọ́n béèrè pé ta ni òun túmọ̀ tí máa ń lo ẹ̀yà ara èèyàn. ẹ̀yà ara èèyàn wo lẹ́yìn ti lò? Ẹran. Ẹran? Bẹ́ẹ̀ ni. Kí ni oògùn kí wá ní báyìí? Oògùn àwúre ni. Ibo lẹ ti ń rí ara èèyàn tẹ́ ń lò tẹ́ fi ń po gbogbo ẹ̀ papọ̀? Lọ́dọ̀ Suleiman ni mo ti máa ń rí. Ibo nìyẹn ń gbé? Ní Ṣakí. Èló lẹ máa ń rà á? A máa ń rà iye tá a bá ti fẹ́ rà la máa ń rà bóyá bíi 20, 30. Kí ló gbé yín débí? Àti pé alákọ̀ọ́kọ́ kí lorúkọ yín? Abiola Nasiru. Ẹ máa tó bí ọmọ ọdún mélòó? Bí 46 years. Wọ́n ní ọwọ́ yín ni wọ́n ti bá àwọn ẹ̀yà ara èèyàn. Bẹ́ẹ̀ni. Oríṣiríṣi ara èèyàn ń bí báyìí. Bẹ́ẹ̀ni. Báwo ló ṣe dọ́wọ́ yín? Mo gbà lọ́wọ́ Taofik ni. Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Ó wà ń bí, òun náà wà ń bí. Ó wà ń bí. Kí lẹ máa fi ń ṣe? A fi ń ṣe àwúre. Àwúre. Ok. Èèyàn mélòó lẹ ti fi ṣe é fún tí ó dẹ̀ ti ṣoríire? Kò sí. Kò sí? Bẹ́ẹ̀ni. Kí ló dé tí ẹ ṣe wá tí àwọn kinní ṣì wá wà lọ́wọ́ yín nígbà tẹ́ mọ̀ pé ẹ ti ṣe àwọn oògùn àwúre yìí fún alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kò ṣoríire? Kí ló dé tẹ́ ṣe wá kíp àwọn kinní sí àkàtà yín tẹ́lẹ̀ tún fi ń ṣiṣẹ́ yìí tẹ́ ló ń wá ara èèyàn káàkiri? Èyí tó ti mú wá fún mi náà ni mi lò tán ni mo fi ló wà nulẹ̀. ẹ̀yin ènìyàn wa ṣe bẹ́ẹ̀ dírí. ẹ ti bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. Irú wọn ìpọ̀ sínú ìlú o. Ẹlòmíì gan tẹ́ ẹ jọ ń gbé ilé ẹ nímọ̀ wípé irúṣẹ́ burúkú bẹ́ẹ̀ ló wà lọ́wọ́ wọn. Irú wọn ìpọ̀ sáàárín ìlú báyìí ni àṣírí gbogbo wọn ṣe máa tú. Tí ọwọ́ bá ti bà wọ́n báyìí àní kán máa ṣe ìdájọ́ òdodo fún wọn, kọ́yé máa fọwọ́ ra wọn lórí, kọ́yé máa gba béèlì wọn mọ́. Bí bẹ́ẹ̀ kọ́ irú àwọn ìwà burúkú báyìí kò ní dínkù nínú ìlú o. Ẹjọ́ ẹ̀yin èèyàn wa, irú ìdájọ́ wo gan ló yẹ kán ṣe fún wọn? Jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí. Ẹ bá wa pín ètò yìí, ẹ bá wa subscribe sórí YouTube channel wa Àṣàkẹ́ TV Show.